This is my 50,000. This is my 50,000. Wait, leave me, man. This is my 50,000. The prophet is trying to say the multiple, second pole, third pole, fourth pole. This is my 50,000. They find the money, the mumu, and they tell you, one professor like they just when you tell you, say, drop money. Yeah. They pray. Calm down, man. Keep quiet until I go slap myself. Keep quiet. What's happening? What's the worry you? Yeah, they find out. Find out. Find the money. You see money. You see 50,000. At the time, you don't draw the money. No one care what. Keep quiet now. No, see your leg. No one punish you in the face. Don't take am. See, wetin go happen? You don't reach up. I go tell that thing. Now wetin you do so? You go cry. Never cry. Now here go cry. We say water go come out of your. Wetin dey? Oya mo dey go. Mo dey go. I don't go one of them. You dey do what? I swear, I'll go tell God. Don't tell God. Don't come my name. He's not hating. Don't worry. He's not hating. Hey! When you know I said that the one you read this online, I have seen the warning. Allah ya kawai shi wannan ciwo. Iṣẹ́ ọpọlọ, irú ìrònìborùn, irú ọmọ ṣàlọ́gà, Agba meco. Ọ̀gá! Ọ̀gá! Àdògán. Ọ̀rọ̀ mi bá mọ́ Ọ̀gá, kí ló ṣẹlẹ̀? báwo ni ẹ̀fà òun dà Ọ̀gá, wàhálà ti wà. wàhálà olówà. Àdògán ni o. Owó tẹ fi rán wa ń ṣẹ́. Ṣé bí dédé ni olùṣọ́kan bọ̀ tó dẹ̀ bá wa sọ̀rọ̀. Àdògán, má kó ilé owó yẹn fi rán wa níṣẹ́ ni. Ó ní rárá o. Nesu, come over. Mabo. 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 Adogo, Ogbo, kí ló ṣẹlẹ̀? Oga, you know, say now you telling me something say for this place. Anybody well, even I want today, you follow me, senior me for this place, make a respect. You can't give me money. Say mo go buy carburetor. You telling me say na pambet. I tell him say na carburetor. You say na pambet. I tell him say na carburetor. You say na pambet. I can't tell him say what you want make it happen now. You can't see somebody can't tell him say make I give him the money. You want to do so good wash. Where did you see where I send you? Nesu, where did you see where I send you? Ounda. Today here. Ounda bam. Iṣẹ́ ọ̀gá iṣẹ́ mi pa Hausa lélẹ̀ kò gbígbó nǹkan tiẹ̀ irọ́ ló máa pa. Ọ̀gá fanbase tó sọ́wọ́ mi. Ṣé bí jẹ́ àṣẹ ń bọ̀? Àdògán ẹnìyẹn olùṣọ́kà bá sọ̀rọ̀ ni. Ó ní pé tá a bá ti rí nǹkan báyìí báyìí pé ká fi owó lẹ̀ ọ́ pé tá a bá ti ta òpó 2, 3, 4, 5 pé a máa rí 50,000. Èmi dẹ̀ sọ fún Àdògán pé ọ̀gá fi owó yìí rán wa níṣẹ́ ni. Bá ń kó 50. Ọ̀gá kò tiẹ̀ wá sí 50 gan àti 50 àtọwọ́ iṣẹ́ kò sí ọ̀kan. Oga, forget your wallet. I swear to my father, now you reap me. Na me. Are you mad and symptom? Are you mad and symptom? Oga is a reaper. He's a camezi. He's a reaper. Ọ̀gá easy. Àdògán ò dọ́rọ̀ sí mi tó pé ọ̀gá iṣẹ́ ni mo jẹ́ fún. Are you mad and symptom? Are you mad and symptom? Ọ̀gá yàwó. Ọ̀gá oya dákẹ́ oya ẹkúnlẹ̀. Oga is a reaper. Ẹkúnlẹ̀. Oga is a reaper. Take am easy. You go see am. Oya, ẹ mórí lọ báyìí. You say what you Oga? Obey before complain. Mórí lọ báyìí. Àdògán. Oga, mórí lọ báyìí. For like that. Ẹ kàn mọ̀ ilé wa ni. Ní sáré pọn ní díẹ̀ nígbà yìí. Máa gbọ́ ọ̀pọ̀ tó ń ṣe lónìí. Kí ni? Gbọ́ òkùnkà ẹ̀jẹ̀ ń já yín sí. Àṣẹ pẹ́ẹ́tẹ̀ máa jáde ní ọ̀pọ̀ tó ń ṣe. Ẹ mọ̀ pé mi máa ń jí kúrò ní ìdajì mi. Mo máa ń lọ bí iṣẹ́ kí tó dé máa sí rẹ̀ mí. Kí la tún rí gbọ́ báyìí? Pé ìyàwó àgbà mi kan
bàbá làwọn ìlú. Kí ló dé ṣọ́fèkè ṣe yín ni. Ilé kọlá Johnson ìgbà tẹ́ ẹ pẹ́ jáde láàárọ̀ ẹ padà dé láàárọ̀. Kódà kí ọmọ níṣẹ́ o. Èmi kọ́ o, èmi ò mọ̀ pẹ́ o. Mo kàn ní wá sọ fún ilé ìwé mi ti fẹ́ máa lọ. Ẹ wá ẹdúró ìrẹ̀lẹ̀ mú. Ẹdúró ẹ̀mí èlò. Téèyàn bá ti joyè sófo nínú ilé yìí, tó yẹ pé kò sòwò dá mọ̀, èèyàn ti mọ owó yín náà tẹ́lẹ̀. Mo gbọ́ tí ẹ̀yin méjèèjì ń sọ ìyàwó mẹ̀kó àti àgbà mẹ̀kó. Kò tí ẹ lè jẹ́ mi lẹ̀ ń bá wí nígbà tí mo gbé yín ṣépè. Ó ṣe máa jẹ́ mi. Ẹ wá gbọ́ o, ọjọ́ kíjọ́, ìgbàkúgbà tí mo bá gbọ́ orúkọ mi nínú ilé yìí, àbí ọ̀rọ̀ kankan ta sí mi létí lásán. Kì í san fẹ́ san, kì í wọ̀ fẹ́ wọ̀. Òfò lómi ẹ̀fọ́ ń ṣe, òfò lẹ́jọ́ máa ṣe papọ̀. Ẹ̀yin olórí burúkú tẹ́ẹ̀nì ìṣẹ̀yà tó kú mọ̀pọ̀ àmọ̀nà òun mọ̀lú, ayé yín máa bàjẹ́ pọ̀ ni. Ẹ̀yin olórí burúkú. Agba meco, iṣẹ́ ọpọlọ. Olórí burúkú ni wọ́n, kí ni wọ́n ṣe bẹ́ẹ̀? Irú Wọ́n á padà tún ayé ṣe. Akẹ́kọ̀ọ́, kí ló ṣe? Ṣé padà ló ń kí yìí? Sídìí àlá. Má jókòó síbẹ̀. Má jókòó síbẹ̀. Sídìí kí ló ṣe ń bí? Ṣé olórí burúkú ni ẹni? Ọ̀gá náà yìí tẹ̀sí. Pé kí ni? Ṣé ayé ẹ bẹ bàjẹ́ ni? Kí ló tó jókòó síbi tí mo jókòó sí? Ọ̀gá yìí ṣe anything wey concern you, it concern me mọ̀nà. Kò ní kàn sáà olórí burúkú ọmọ òṣì. Olórí burúkú ó lè tẹ ìfúnmi lápá tẹ́ńṣọ̀n bó ṣe wà. Ṣòrí bébì mi. Ṣòrí bó ṣe wà. Ṣòrí bó ṣe wà. Ṣòrí bó ṣe ẹ̀mẹ́ta mo sọ̀rọ̀ sọ̀kan tó bá fẹ́. Ọmọ wa obìnrin owó iná ní lẹ́yìn owó lójú kan owó ní owó. Sorry. Adogo. Kí ló fẹ́ ṣe ń bíbà? The insurance tire, the completed you know reach everywhere. I want to check it. You want to check with it? Oga, now the thing what you telling me say make I check. Mo ṣe ọmọ ṣe gbà sórí ẹja olórí burúkú ẹlẹ ó fẹ́ display ti wà ní. Sórí bóyá ìwà èlé ló wá fẹ́ báyìí gọ̀gọ̀ báyìí. má jẹ́ ń dárúkọ iye tí mo fẹ́ o sọ̀rí iye tágbára rẹ bá ká ìwọ sáà fún mi. Obi máa ṣe transfer sí ẹ lálẹ́. Oga, sorry. Kí ló ṣẹlẹ̀? Kí ló ṣẹlẹ̀? Oga, who carry this spanner where wanna? Who carry this spanner where wanna? Ayé ẹ̀dẹ̀ máa bàjẹ́ ni. Ìwọ́n bá múdù mi jẹ́. Ó yá, ó bá dídé. ọlẹ́dẹ̀ wàá gbàgbé transfer o. Sórí bóyá ìwà sọ fún mọ́mọ́ ẹ̀ kó ti gbà ẹ̀ freedom. Oga, lè lọ́wọ́ la mélòó lẹ́bẹ̀ rí. Mélòó lẹ́bẹ̀ so. Ẹ̀yin olórí burúkú ọmọ bébì transfer inú tiẹ̀ ń bí mímọ́ ìwà transfer ìlú ló bẹ́ ṣe. Agba meco, iṣẹ́ ọpọlọ. Irú ìrònìbórùn, irú ọmọ ṣàlọ́gà. Agba meco.
Èkìtì Àgbà mẹ́kò ojú